ìgbéraga a máa ṣe sábàbí burúkú kí ọkùnrin ọmọ níyàwó ńlé. Ìgbéraga a máa jẹ́ okùnfà ìjàmbá fóbìnrin láti dálé mosú lọ́sàn-án gan. Ìgbéraga a máa jẹ́ okùnfà wàhálà tí ṣé ó fi bọ́ kúò lọ́wọ́ ẹni tó ti wà nípò ọlá. Ìgbéraga a máa jẹ́ ìdààmú fún ẹni tọ́lọ́run ti kọ ọjà àdùnnú fún, tẹ́ pé ọjà yóò ṣe kíni o, yóò túká mọ́ lọ ní ọ̀sán gangan, yóò wá béèrè pé ta lòún ṣẹ̀, bó lọ̀rọ̀ òun ṣe rí báyìí. Ìgbéraga kì í mẹ́jà tẹ̀síwájú ní gbogbo ọ̀nà. Ìgbéraga a máa sọ ẹlòmíì di olùsí ọ̀sán gan, tẹ́gbọ́n tó ní látàárọ̀ wá yóò sì tàn mọ́ lọ́lẹ́ kan náà. Tí a bá ń sọ nípa ìgbéraga, ìgbéraga jẹ́ ìwà kan léyìí tọ́lọ́run lòdì sí, tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó náà ti fara mọ́. Tí a bá lọ wo àdìsí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó ní salathatun la yukallimuhumullahu yawmal qiyamah wala yuzakihim walahum azabun alim. Ó ní àwọn mẹ́ta kan ń bẹ níjọ́ gbèǹde àlìkìyámọ̀, Ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀ báyìí, kò tiẹ̀ ní bí wọ́n léde kankan, inú náà ni wọ́n lọ straight. Ọlọ́run ò sì ní wẹ̀ wọ́n mọ́, orí ìdààmú ni wọ́n wà níjọ́ gbèǹde àlìkìyámọ̀. Wọn àtún wá bọ́ kò lọ́wọ́ ìyà Ọlọ́run níjọ́ gbèǹde àlìkìyámọ̀. Àwọn mẹ́ta ló pè, ṣùgbọ́n àwọn mẹ́ta yẹn onígbéraga la fẹ́ sọ ń bẹ̀, ó lè bá a máa já àǹfààní fèmí àti fẹ́yìn náà. Alákọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni Ṣéhù Sáànì, òun náà ni àgbàlagbà tó jẹ́ onísìnà. Ó ṣe kí ìbéèrè wáyé lórí ẹ̀jọ́ mẹ́jọ, ẹ dákun ẹ jẹ́ àwọn farabalẹ̀ bá lọ. Ṣéhù Sáànì, òun náà lẹ́ni àkọ́kọ́, òun náà ní kí ni o, òun náà lẹ́ni tó ṣe wípé gbogbo ayé rẹ̀ sìnà ní fi ń ṣe. Gbogbo àtàbá jálágbèrè, tàbá wá jẹ́ panṣágà, ẹ dákun ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ á rántí ọjọ́ alẹ́ wa, ká sì rántí ọjọ́ òǹgbèjà àlìkìyámọ̀. Ká wá fẹ́ fẹ́ mọ́síná, ẹ jẹ́ á fẹ́ directly. Ká wá fẹ́ sùlásà, ẹ jẹ́ á fẹ́ fẹ́ directly. Ẹ má jà á máa sọ̀tún ká máa sòsì, kò sóore níbi ìsìnà ṣíṣe. Ẹlẹ́ẹ̀kejì, òun náà ni ẹni tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣerú nǹkan báyìí, a lè pè ní malaku kazab, ìyálàyà ọba òkúrọ́. Ẹni tí bá ti máa parọ́, gbogbo àwọn tá à ń ṣiṣẹ́ ọwọ́, ẹ jẹ́ á jáwọ́ kúrò níbi irọ́ pípa. Gbogbo àwọn tá à ń ṣòwò, ẹ jẹ́ ká jáwọ́ kúrò níbi irọ́ pípa. Gbogbo àwọn tí a jẹ́ oníṣẹ́ oṣù, irọ́ pípa kò ṣe kí ni o, kò lérè. Ẹ dákun ẹ jẹ́ ká jáwọ́ ń bẹ̀. Ẹlẹ́ẹ̀kejì nìyẹn, Ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀ níjọ́ gbèǹde àlìkìyámọ̀. Wọ́n sì tún jíyẹ Ọlọ́run níjọ́ gbèǹde àlìkìyámọ̀ bákan náà. Wá lẹ́lẹ́kẹta, òun náà ni wàhálì mustakbir, òun náà lẹ́ni tó jẹ́ onígbéraga ènìyàn. Ìwọ ọ̀yá tó ń gbọ́ mi, tọ́lọ́run ṣe ọlá fún ọ, kìí ṣe mímọ̀ ṣe rẹ, kìí sọgbọ́n orí rẹ, kìí ṣe ìwé kẹta ọ̀kà débẹ̀. Ìwọ náà jẹ́ onítẹríba fún baálé rẹ. Bó tilẹ̀ kó o ní nǹkan tó, tí ẹ fi yá wa tí ẹ sáré kọ́gbọ́n, ìyá wa Khadija radiyallahu ta'ala anha, pẹ̀lú gbogbo tó ní pátá, ó tẹríba fún sẹ́lá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Gbogbo ẹ̀yin náà tí ẹ jọ̀gá níbi iṣẹ́, ẹ má fi ìgbéraga, ẹ má fi balẹ̀ iṣẹ́ yín jẹ́. Ẹ dákun ẹ jẹ́ ká jáwọ́ ń bẹ̀. Kí Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an,